أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه أبيكم جميع الماجد وجزاء مسيحتي شيخ مباتن الله وذلك يقمامي شيخ داود أفا داود عبد الباقي rárá o mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn àwọn èèyàn gbọ́n tí wọ́n sọ ó ti bẹ̀rẹ̀. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدبفون الله سبحانه وتعالى أتريكات يفوج الله ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run ọba tí kò ní tán kó máa bá ọ̀rẹ́ ìlẹ́jẹ̀tàn rẹ̀ tí ò ní tán kó máa bá kó máa dùn lórí ẹnìkan kó máa bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá rìn ìlànà wọn gẹ́gẹ́ bí Allah ẹ̀dá ṣe pa wọn láṣẹ títí tẹ́nì kọ̀ọ̀kan wa tá fi pàdé Allah subhanahu wa ta'ala. Naam, tayyib, ọ̀rọ̀ tí Dr. Dawood Abdulbaki ti ìlú Ìwó tí wọ́n sọ nípa ọ̀rọ̀ àti ìṣesí tí èyí tí wọ́n ń pè ní mufti ilẹ̀ Yorùbá so Àfà Imran Mọ́lásàn pé so ìtàfà náà ṣe nípa ìmáfẹnugún ìjọba Saudi bẹ́ẹ̀ dẹ̀ ni ìmáfẹ́ lálàṣẹ ìjọba Saudi pẹ̀lú àgbèmára yí pé ìjọba Saudi ò gbárata fún kíni fún Gaza àti Palestine àti wípé pẹ̀lú àgbèmára yí pé Saudi ò gbà kí wọ́n kírun sí Ismail Haniya tó kú nílùú Iran oye wípé Saudi ò gbà kí wọ́n kírun sílá ní haram àti wọ́n ṣe salatul ghaib fún tòótọ́ yìí táwọn èèyàn bá rántí dáadáa ẹ rí pé a fèsì fún mufti yẹn so a fèsì fún àfà yẹn so mo sì ti sọ́nà ọ̀rọ̀ mi náà pé àfà yẹn aláìmọ̀kan èèyàn ni wallahi lazim so wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò yẹ káfà yẹn máa wá dá sí rárá àti rárá wallahi ní Àfà Imran Mọ́lásàn yẹn so ar-rajul jahil wa jahluhu wahdih so àìmọ̀kan wọ́n sì hàn gan gedegbe báyìí so àmọ́ àwa dúpẹ́ f'Allah ẹ̀dá wípé nínú àwọn ẹni tí wọ́n jọ ń ṣe nínú àwọn ẹni tí wọ́n jọ wà papọ̀ so nínú àwọn ẹni tí wọ́n jọ máa ń ṣe papọ̀ náà ni wọ́n wá jáde tí wọ́n wá ṣe kíni táwọn náà wá sọ ọ̀rọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n sọ yìí oye ọ̀rọ̀ tí Dr. Dawood Abdulbaki wá sọ rèé so ọ̀rọ̀ tó lágbára ni so tó dẹ̀ já sí wípé àwa tètè download ẹ̀ kalẹ̀ nítorí wọ́n lè ṣe kíni wọ́n lè padà sọ pé àwọn fẹ́ lọ delete ẹ̀ tí pressure bá padà wà lórí wọn torí ohun tí wọ́n sọ yún ó tako àwọn kọ̀ọ̀kan tí wọ́n jọ wà tí wọ́n jọ ń ṣe papọ̀ so ní ọ̀rọ̀ tí Dr. Dawood Abdulbaki ṣe kíni tí wọ́n sọ yìí ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n wí. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kí ẹ̀yọ̀ gbọ́ mi lápọ̀lé kí ló bá kọ́ bá kí kọ́ wá sẹ́lẹ̀ sáré ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí ọ̀rọ̀ díẹ̀ náà ni láti fi ṣe àlàyé kan
tó sì pàtàkì láti ṣe. Mo gbọ́ ọ̀rọ̀ tí àwọn bàbá wa Sama'atu Mufti Biladi Yorùbá Sheikh Dawood Imran Malasa tí wọ́n sọ nípa Saudi Arabia. Wọ́n ṣàdúrà fún Saudi bí wọ́n sì wọ́nà kọ́ pé wọ́n sọ pé ẹnìkan gbọ́dọ̀ máa wọ́nà aburú fún Saudi Arabia, a sì gbọ́dọ̀ ṣe pé a gbọ́dọ̀ máa ṣe àdúrà fún, a sì gbọ́dọ̀ máa nípa pé a ti mọ̀ pé Saudi Arabia ti jẹ́ sáà mùsùlùmí. Saudi Arabia ibẹ̀ ni kíbla mùsùlùmí wà. Mẹ́kà, Mẹ́dínà, àwọn abẹ́ ti ṣe rí nínú Islam náà ni wọlé pẹ̀lú relé. Ìjọba Saudi Arabia, ọ̀rọ̀ tí wọ́n á sọ tó pé ó ní ìdí àti ṣàlàyé rẹ̀ náà ni ọ̀rọ̀ tí ó jẹ́ mọ́ pé nígbà tí Ahmadu Yasin kú, nígbà tí àwọn kèfèrí pa Ahmadu Yasin nínú haram ni a ti kírun Salatul Ghaibi, ìlú tí ẹ̀ máa kí sí òkú tẹ́ sí níbẹ̀, tí ẹ̀ máa kí sí là pé Saudi Arabia ó kírun sí Ahmadu Yasin ńlá nínú haram. Nígbà tí Ismaila Aniya kó máa fọ̀rọ̀ kẹ́ tó náà tí wọ́n pa òun náà sí Iran pé Saudi Arabia ò ṣe bẹ́ẹ̀, pé wọ́n ṣe tàkọ́kọ́ tí wọ́n ṣe kejì, wọ́n ní pé àwọn ọmọ ọba wọn ti gbà bọ́dé. Ibi bọ́ fẹ́ sọ̀rọ̀ bá gẹ̀ ọ̀nà ṣe rí kọ́lọ̀ bá ní sinra ọba wa Mufti Lẹ́sàárì kì í sí pé Saudi Arabia gbà bọ́dé. Ní tí Saudi Arabia ṣe tó bá ṣe pàwọ́ náà ní tá a ṣe nù. Ìkọ́ni mùsùlùmí ẹ bá gbogbo wọ́n lè máa wí àwọn nǹkan mìíràn wọn tí èsì pé ó jẹ́ ti wọn. So àkọ́kọ́ náà ọ̀rọ̀ tí àáfàá yún sọ, èyí mufti yún táfà yẹn wí, táfà yún sọ kìí ṣe àáfàá yún nìkan ní tí máa ń sọ nínú àwọn ẹni tẹ́jọ ṣe kíni tẹ́jọ wà papọ̀. Wallahi a ní ṣàbòsí ẹnì kankan. Ọ̀rọ̀ tí Dr. Dawood tí wọ́n sọ nínú kílípù yìí, wallahi wọ́n sọ ohun tó dáa, uqsimu billah. Èyí tẹ́mi ò kàn lè gbà lọ́wọ́ wọn òun náà ni àdúrà tí wọ́n ṣe fún Ismail Haniya. So àwo níwàlá fún ẹnikẹ́ni tó bá ní àsopọ̀ pẹ̀lú àwọn wo, pẹ̀lú àwọn Rọ́fídọ̀, pẹ̀lú àwọn Shia, pẹ̀lú ẹni tó kàfárọ̀ Abubakri, pẹ̀lú ẹni tó kàfárọ̀ Umar, pẹ̀lú ẹni tó kàfárọ̀ Uthman, pẹ̀lú ẹni tó kàfárọ̀ Aisha, tí wọ́n tún parọ́ zina máa lẹ́ni tálọ́bẹ̀ẹ́dà tó fọ̀ ma láti òkè sámà, pẹ̀lú ẹni tó kàfárọ̀ Hafsa ọmọ Umar. So àwọn ti wá o, a lè ní wàláhù kankan fúnra àwọn èèyàn bẹ́ẹ̀, èyí tó súnmọ́ ní àbẹ́ èyí tó jìnà. So ẹni bá tún mú àwọn èèyàn bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ wọléwọ̀dé tímátímá tó wọ́n jọ ń ṣe la nuwalihi, àwọn ò lè ní wàláhù fún. La nuwali Ismail Haniya, àwọn ò ní wàláhù fún Ismail Haniya. So oye, àwọn ò ní ìkẹ́ kan tá fẹ́ tọrọ fún lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Oye, so kò wá níjọ́ wá lójú tabari tí àwọn tó ń ṣe ta'atufu pẹ̀lú àwọn ikhwan, tabari tí wọ́n bá ń ṣàdúrà fún èèyàn bẹ́ẹ̀. So ikhwanu náà tẹ́lẹ̀ nínú tápadà máa sọ ní inshallahul azim. So tí ọ̀rọ̀ bá dójú ọ̀rọ̀ nípa pé àwọn ikhwan, so kí ni rọ́dù tí ọmọ ikhwan kan tí ó máa ti ń ṣe, kí ni rọ́dù tí ń ṣe fún àwọn Shia, kí ló fẹ́ máa ṣe rọ́dù fún Rọ́fídọ̀ sí? Ìyẹn Abdurrahman Alalubosa ọjọ́ ńlá tí ń bẹ l'Abuja. So ọ̀rọ̀ padà dé ọ̀rọ̀ padà kan ọ̀rọ̀, oye tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún òun náà gangan pé ira Abdurrahman Alalubosa bí kulli ma tudafi'u bihi 'anil ikhwanil muslimin, gbogbo bó ṣe ń ṣe dìfá fáwọn ikhwanil muslimun, àbí bẹ́ẹ̀ kọ́, kí ni ohun tó ń ṣe rọ́dù fún Rọ́fídọ̀ sí? So rọ́dù tó tẹ̀ tún wá sọ pé òun ṣe fún Rọ́fídọ̀ gan ó tún wá gúdù ń díẹ̀, rídìrídì ló ń bá ká. So àmọ́ kí ni ìmá ṣe rọ́dù fún Rọ́fídọ̀ rẹ tó ń ṣe rọ́dù fún Rọ́fídọ̀ Shia rẹ, kí ló jámọ́ tó dẹ̀ ń defend ikhwan? O mọ̀ ipá àwọn baba ńlá rẹ nínú ìrìn àjò ikhwan, ìyún Abdurrahman Alalubosa, o mọ̀ ipá àwọn baba ńlá rẹ nínú ìrìn àjò ikhwan àti àwọn Shia Rọ́fídọ̀, o mọ̀ ipé báyìí ni wọ́n ṣe rí. So o mọ̀ ipé báyìí ni wọ́n ṣe rí, wọ́n jọ lẹ́pọ̀ ní, àmọ́ eléyìn kan mú bá wá lónìí, ìfẹ́ sọ eléyìn lónìí, oye. So àmọ́ wallahi ọ̀rọ̀ tí dókítà sọ níbí báyìí ọ̀rọ̀ tó dáa ni, àmọ́ nígbẹ̀tànjẹ pẹ̀lú ọ̀rọ̀ yàn, nítorí mufti tó wá sọ̀rọ̀ yìí tẹ́fi wá sọ̀rọ̀ yìí, mufti yìí kọ́ lẹni àkọ́kọ́ títí máa ń sọrú rẹ̀. Mufti yìí kọ́ lẹni àkọ́kọ́ títí máa ń mú ẹnu àtẹ́ àti ẹnu ìbàjẹ́ kan ìlú Saudi nínú àwọn ẹni tẹ́ẹ̀jọ ń ṣe kíni, tẹ́ẹ̀jọ ń ṣe tẹ́ẹ̀dẹ̀jọ rìn.
so in bẹnu àwọn ẹni tẹ́jọ ń ṣe tẹ́lẹ̀jọ rìn tó já sí wípé ọ̀rọ̀ tí mufti yìí gan sọ ó sì wà lẹ́sà sí ohun tí àwọn ọmọ wọ̀nyẹn sọ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wọ́n tí ó sì bùkátà sí káyẹ̀sẹ̀ mọ́ dákọ̀ wọn fún yín so ẹ mọ̀ wọ́n kò sì bùkátà sí káyẹ̀sẹ̀ mọ́ dákọ̀ wọn fún yín pé lágbájá báyìí nínú àwọn ẹni tẹ́ẹ̀jọ ń ṣe o làkásígbè báyìí nínú àwọn ẹni tẹ́ẹ̀jọ ń ṣe o àwo báyìí nínú àwọn ẹni tẹ́ẹ̀jọ ń ṣe o so àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ tí wọ́n ń sọ lórí ìjọba Saudi nǹkan kan bẹ́ẹ̀ so àwọn èèyàn ń bẹ tí wọ́n ti ń sọ nínú àwọn ẹni tẹ́ẹ̀jọ ń ṣe papọ̀ so tẹ́ẹ̀sì sọ̀rọ̀ lórí wọn àti ohun tí wọ́n ń lẹ̀ mọ́ àwọn ẹni ẹlẹ́ni so torí ẹ̀ làwọn òṣè nígbà ìtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ yín kódà bó tiẹ̀ já sí wípé ohun tó dáa ohun lẹ ṣe kíni ohun lẹ sọ sínú ẹ̀ táà ní jàǹbá yín lórí rẹ̀ so táà ní ṣe kíni táà ní jàǹbá yín lórí rẹ̀ so ọ̀rọ̀ tí mufti yìí ń sọ wípé Saudi ó ṣe kírun sí ẹnìkan lá tí wọ́n kírun sí Ismail Haniya lá nǹkan kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ rédèrèdè ní àìmọ̀kan ní dààmú àfáànà àìmọ̀kan torí ó ti pẹ́ tẹ́mi ti mọ̀ ipá àfáàyùn ìmọ̀ wọn kéré gan nípa ọ̀rọ̀ ẹ̀sìn dé oye nítorí èèyàn téèyàn bá tiẹ̀ kú sínú ìlú Iran ó yẹ kẹ́ kọ́kọ́ máa wádìí pé irú èèyàn wo ló jẹ́ náà ipé èèyàn tiẹ̀ kọ́kọ́ kú sínú ìlú Iran náà so ikú múyàn nínú ìlú Iran labudda an tabhath ó gbọ́dọ̀ wádìí pé ẹni tó kú sínú ìlú Iran yìí torí ìlú kèfèrí ní ìlú Iran náà so Iran darul kufur ìlú kèfèrí ní wallahi alazim ìlú kèfèrí ní kìí ṣe ìlú Islamu gẹ́gẹ́ bí al'allamatu ibn Baz rahimahullah gẹ́gẹ́ bọ́n ṣe ń sọ pé al-Iran àbí Iran dhahiruha al-Islam wa batinuha ash-shirku billah ibn Baz rahimahullah wọ́n sọ pé Iran tẹ́ríyàn ìrísí rẹ̀ báyìí ẹ máa rí bẹ́ẹ̀ ní pé Islam ni àmọ́ wallahi kúfùrù nínú rẹ̀ so darul kúfùrù ní ìlú Iran yẹn so tẹ́yàn bá wá kú síbẹ̀ ẹ̀yin náà máa tẹ́yàn bá kú sí ìlú kèfèrí oye ẹmọ tí Islam sọ lórí àṣẹ ní ìdíkà máa ṣàlàyé yìí fún yín oye ẹ̀hẹ́n so bóò ní wọ́n yìí ṣe kó ń tọ̀ wọ́n àwọ̀kọ́ wá ẹni tó kú sí ìlú kèfèrí yìí so bóò ní ìṣẹ̀mí rẹ̀ nǹkan bẹ́ẹ̀ irú èèyàn ló jẹ́ so meanwhile ẹni tó tún kú tí ń ṣe Ibrahim tí ń ṣe Ismail Haniya yìí so ó ní àsopọ̀ wọléwọ̀de tó burú jáì pẹ̀lú àwọn olórí Rọ́fídọ̀ pẹ̀lú àwọn olórí Shia so káláìmọ̀ kankan wá nílẹ̀ Yorùbá ń bẹ̀rẹ̀ kọ́ máa pera wọn ní mufti kọ́ máa gbọ́ àrùn mufti kọ́ wá gbé láwà ní kàtàkàn jáde kọ́ wá sọ pé àwọn fẹ́ máa kírun sí mujahidu la mujahidu àwọn o mujahidu fáwọn Rọ́fídọ̀ so mujahidu fáwọn Rọ́fídọ̀ àwọn ọ̀tá Ọlọ́run àwọn ọ̀tá ànábì àwọn ọ̀tá sàábì ànábì mọ́ táwọn Rọ́fídọ̀ ń dánwò ni mọ́ táwọn Rọ́fídọ̀ ń dánwò ni tí mufti yìí fi wá jáde so kódà àwọn tó ẹ̀kẹ́ tún sọ fún mufti yìí gan tún tayọ gbogbo àwọn eléyìí wallahi alazim so Rọ́fídọ̀ kaffaru Abubakar wa kaffaru Umar wa kaffaru Uthman wa kaffaru Aisha wa kaffaru Hafsa wa kaffaru jullan min as-sahaba ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ni wọ́n pè ń kéfèrí so ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ni wọ́n pè ń kéfèrí ẹni tó àwọn tó tẹ̀ pé Abubakar ń kéfèrí rẹ̀dàkùn ta ni wọ́n tẹ̀ ní pè ń kéfèrí so kẹ́nìkan wá pẹ̀lú àwọn eléyìn kó á máa yọ káàkiri pẹ̀lú wọn so ibo ni wọ́n ti ń ṣe rẹ́sìn bẹ̀ so kẹ́nìkan wá tún jáde lẹ́yìn bá pé òun fẹ́ máa ṣe sọ̀látùl ghaib kan òun wà máa lálí Saudi nítorí pé wọn kírun sí ro ń tọ̀ òun lára wal iyadhu billah àmọ́ àdúpẹ́ pé ẹ̀yin náà tẹ̀ tún lè sọ òdodo lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ipe irú ohun tí mufti yẹn ṣe o ọ̀rọ̀ jákujàku rédèrèdè ni tí ò ṣe kíni tí ò wọlé rárá àti rárá nípa ipé wọn gbọ́dọ̀ máa sọ pé Saudi ò ṣe sọ pé kán kírun gáìbù sí Ismail Haniya lára pa pé tí a ti ń ṣe láàrin èèyàn kò sí tí ìbájà ò lè máa wí sí ẹtí ìbájà àmọ́ wàhálà ti pé kò nífẹ̀ẹ́ Saudi Arabia wọ́n wà fún Saudi Arabia ètò táwọn ọ̀tá ń wá tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí Saudi Arabia àwọn ìkwánu Muslimun náà wọ́n dó lẹ́yìn wọn. Barakallahu fikum wallahi ẹgbìyànjú awò ní wallahi ẹ̀sọ̀ olódó ń bí ìjàmbá èèyàn níbi tẹ́yàn bá ti sọ tó bá ṣe kíni tó bá bọ́ sójú ẹ̀ so a kàn lè má gba ìtànjẹ pẹ̀lú ẹ̀ due to rú ìṣe sí ohun tọ̀hún wóye so àmọ́ wallahi ẹ̀sọ̀ ohun tó bójú mú ń bí oye ẹ̀sùn tó bójú mú ń bí ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀dẹ̀ sọ yìí kìí ṣe àfáà yẹn nìkan ló jẹ́ ìsì fún ó jẹ́ ìsì fún àwọn àgbààgbà kọ̀ọ̀kan tẹ́ẹ̀jọ tún ṣe papọ̀ so
ó jẹ́ èsì fún àwọn àgbààgbà kọ̀ọ̀kan tẹ́ẹ̀tún ń ṣe kíni tẹ́ẹ̀jọ ń ṣe papọ̀ tẹ́ẹ̀jọ ń ṣe wọléwọ̀de táwọn náà ń ṣe kíni táwọn náà ń fẹnu gún ìlú Saudi táwọn náà ń fẹnu gún ìlú Saudi tó já sí wípé títí tí wọ́n fi ìjọba Saudi tó já sí wípé láàrin 20 years ìṣẹ̀mí ayé wọn wọ́n ń kéwọ́ ọ̀fẹ́ wọ́n ń jẹun ọ̀fẹ́ wọ́n ń mu ọ̀fẹ́ wọ́n gbélé ọ̀fẹ́ wọ́n ń lò ìṣẹ̀mí ọ̀fẹ́ nínú ìlú tó já sí wípé kìí ṣe ìlú baba ńlá wọn wọ́n wá dé ìlú baba ńlá wọn tán ìlú tí wọ́n ti rí ẹ̀kọ́ ọ̀fẹ́ kọ́ tí wọ́n ti rí kéwọ́ ọ̀fẹ́ ké tí wọ́n ti rí tírà ọ̀fẹ́ gbà tí wọ́n ti rí oúnjẹ ọ̀fẹ́ jẹ tí wọ́n ti rómi ọ̀fẹ́ mu tí wọ́n ti rí ilé ọ̀fẹ́ gbé tí wọ́n ti rí ìṣẹ̀mí ọ̀fẹ́ lò so wọ́n wá débẹ̀ tán wọ́n wá ń lálàṣe wọ́n wá ń blackmail ìlú tí wọ́n ti lo ìṣẹ̀mí wọn lọ́fẹ̀ẹ́ ẹ̀ rí pé ká ní ọba ṣe ìsọ́fù dáadáa ní barakallahu fikum so ó yẹ kẹ́ sọ̀rọ̀ lórí àwọn ohun yẹn náà nígbà tẹ́ ti mọ̀ pé àwọn Ikhwanu wọ́n ń kún àwọn wo àwọn ẹni tí wọ́n fẹ́ kí dáadáa ìlú Saudi kó wó lulẹ̀ óyé wọ́n ń kún wọn lọ́wọ́ táwọn yẹn náà sì wà nílẹ̀ Yorùbá yàtọ̀ sí èyí mufti tí wọ́n sọ̀rọ̀ yìí àwọn kan sì wà tó yá sí wípé wọ́n sì ní ọ̀rọ̀ burúkú àti èròǹgbà burúkú lórí Saudi ju èyí mufti yìí lọ so óyé tó lẹ̀ já sí pé àwọn eléyìn dáwà àwọn gangan tí wọ́n fọ́kọ̀sì lé lórí nù dáwà àwọn gangan tí wọ́n ṣe kíni tí wọ́n fọ́kọ̀sì lé lórí nù so àwọn kan wà tó yá sí wípé green snake ni wọ́n under the green grass óyé àwọn ni wọ́n fẹ́ máa ń kóró ríyùn sáwọn kọ̀ọ̀kan lórí kí wọ́n á wí ń ta àwọn eléyìn náà ń bẹ tó yá sí pé ó yẹ kẹ́ sọ̀rọ̀ ń pa wọn kẹ́ mọ́rọ̀ tí wọ́n náà wọlé óyé kẹ́ mọ́rọ̀ tí wọ́n náà wọlé a sọ pé ẹ̀ tíra ń bẹ ọ̀rọ̀ yìí àmọ́ tẹ́bà ṣe ìsọ́ọ̀fù dójú ẹ̀ so ní ìsìn ẹ admit pé ipé àwọn Ikhwan so wọ́n ń kún àwọn tí wọ́n fẹ́ kí dáadáa ìlú Saudi wó so wallahi àwa mọ̀ pé ìbànújẹ́ àwọn Ikhwanu náà ní pé Saudi ṣe wá jẹ́ ìlú tó lálàáfíà báyìí ìbànújẹ́ wọn náà nù bí kí Saudi ti dàbí ìlú Iraq kó ti dàbí búrẹ́dì àjẹkù bí kí Saudi ti dàbí ìlú Syria kó ti dàbí búrẹ́dì àjẹkù bí kí Saudi ti dàbí ìlú Palestine nǹkan kan bẹ́ẹ̀ wallahi táwọn ọmọ burúkú Ikhwanu yìí wá káàkiri nù ahulahi tullabu dunya walam yuridu bima yaf'aluna wajha Allah kìí ṣe pé bá wọ́n wá ojú rere Allah bẹ̀rẹ̀ pẹ̀lú tó ń ṣe ọmọ akẹ́kọ̀ọ́ ayé lásán ni wọ́n in táwọn kan jẹ táwọn fi ṣẹ̀mí òun làwọn kan wá lásán ó ní wọ́n kàn wá so èèmù wọn ni pé kí Saudi yìí sá ti ṣe kí ni kó ti di ìlú tó yá sí pé àwọn èèyàn ó máa sá káàkiri táwọn èèyàn ò ní fi ọkàn balẹ̀ so àwọn kàtà tó ń bá wá wọnú ìlú Saudi ọ̀hún tán wà máa fẹ̀ káàkiri wọ́n máa ṣe bí ẹni ire ẹni tó jámọ̀ nǹkan óyé ẹni tó jámọ̀ nǹkan wọ́n á ṣe gba ìlú Iraq lọ kí wọ́n máa rìn bẹ́ẹ̀ kí wọ́n kọ́kọ́ lẹ̀ wọ́n ní àdá létí náà wọ́n kọ́ lẹ̀ wọ́n nígbà tí látọ̀ kan kọ́ mọ̀ ibi tí gbà tí ti ń bọ̀ so wọ́n sì wá pọ̀ bẹ́ẹ̀ óyé tó mọ́ fẹnu gún Saudi ń bẹ̀ wallahi wọ́n sì wà nù àwọn ẹni tẹ́ẹ̀jọ́ ń ṣe papọ̀ wọ́n wà nù àwọn ẹni tẹ́ẹ̀jọ́ ń ṣe papọ̀ àwa àti yín mọ̀ àwọn àìsẹ̀ nídìí ká mọ̀ kà wọ́n fún yín so ọ̀rọ̀ tẹ́ wá sọ yí báyìí nìsín óyé ìbáwí ló jẹ́ fáwọn eléyìn náà ìbáwí ló jẹ́ fáwọn ẹni tẹ́ bá lè máa báwọn eléyìn náà wí kò bá dáa nítorí Islam ẹ̀sìn Allah bẹ̀rẹ̀dà kìí ṣe politics so tí mo bá sọ ohun tí ò lọ ẹni tó bá rí ó jáde kó wá ṣe rọ́dù èmi ò ní pírọ́blẹ́mù pẹ̀lú eléyìn èmi ń bá tèmi lọ ni so tí mo bá rí pé èèyàn sọ kankan tí ò lọ yín ṣe rọ́dù fún máa mẹ́kẹ́ ẹ̀ gbóńtọ̀ òun bá ṣe lè wù kó jẹ́ èmi ò ní ìṣù pẹ̀lú eléyìn óyé ẹ̀hẹ́n pé Hamas náà jẹ́ kan nù wọn bá náà Saudi Arabia tẹ́ pé bó ti ṣe rí wọn agbọ́dọ̀ mọ́ wọ́n kí dáadáa máa ṣẹlẹ̀ níbẹ̀ ní kí káàtó àwọn máa kí àwọn ọ̀tá lẹ́yìn káàpá àkótó àwọn máa wà lẹ́yìn àwọn tí wọ́n tó ń wá kí Saudi Arabia ò mọ́ ní stikra wọ́n mọ́ ní fàìbalẹ̀ kọjá pé Mecca Medina ìtọ́jẹ́ kí ní ìrẹ̀gán ló ìdarí Mecca Medina ò kú ní ọwọ́ Saudi ẹ máa gbọ́ ló sọ UN bẹ́ẹ̀ ni wọ́n máa darí Mecca Medina sẹ́pẹ́lẹ́ òun kò sí máa gbọ́ Iran ti ń pèpè fún kẹ́ẹ̀tì pẹ́ wọ́n ti ṣèwọ́de lórí ẹ̀ wọ́n ti ṣe ẹ̀hẹ́n wallahi ohun tí wọ́n ń sọ yìí wallahi òdodo ni mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra àwọn àgbààgbà Shia Khomeini Khamenei As-Sistani àbíbẹ̀kọ́ wallahi wọ́n fi ẹsẹ̀ wọn tẹ ìlú Makari láàrin tí wọ́n fi ṣẹ̀mí láàrin ohun tí wọ́n fi ṣẹ̀mí wallahi wọ́n fi ẹsẹ̀ wọn tẹ ìlú Makka wọ́n mọ ohun tí wọ́n ń pè ní umrah wọn sì mọ ohun tí wọ́n ń pè ní hajji so
pàápàá jùlọ Khomeini burúkú yìí kèfèrí lélẹ́yìn wallahi mushrikun dọ́ọ̀l àwọn nǹkan púpọ̀ àgbákò ìgbàgbọ́ òfòkúnú àtà ìgbàgbọ́ àwọn Sufi ìgbàgbọ́ wahdatul wujud ó wà nù àkọọ́lẹ̀ rẹ̀ dáadáa oye kèfèrí zindiku nìyẹn tiẹ̀ ní Khomeini yẹn oye àti ka àwọn ọ̀rọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ fún wa oye so wallahi wọ́n àfẹ́sẹ̀ wọn kan ìlú Makka wọ́n àfẹ́sẹ̀ wọn kan ìlú Annabi manifa ní Makka ìlú Annabi manifa so manba'ur risala orísun ìjíṣẹ́ ibi tó rísun ìjíṣẹ́ ibi tí ìjíṣẹ́ Islam gangan ti bẹ̀rẹ̀ wallahi wọ́n àfẹ́sẹ̀ kan àwọn ọmọ burúkú yìí Khomeini Khamenei àti Sistani àwọn wà máa pariwo pé àwọn ọmọlẹ́yìn wọn máa pariwo pé àwọn ahfadu Annabi rèé àwọn àrọ́mọdọ́mọ Ànábì rẹ̀ ẹ̀dàkùn èyàn ṣe máa ń jọmọ èyàn ṣe máa ń jẹ́ àrọ́mọdọ́mọ èèyàn kó má mọ ìlú àwọn baba ńlá baba rẹ̀ kó má tẹ ìlú àwọn baba ńlá baba rẹ̀ so yàtọ̀ sí eléyìn so Allah bẹ̀rẹ̀ tún wá ṣe ìwá sí hajj bí ó tún wá ṣe lófin ó ṣe ní ṣẹ̀ríà fún àwọn kíni fún àwọn ẹ̀dá rẹ̀ fún àwọn ẹrú rẹ̀ so àmọ́ àwọn ọmọ kàtà yìí wọn débẹ̀ torí Khomeini yóò tẹ́ bá mọ̀rọ̀ àgbákò tó dálẹ̀ hàtà nípa Hamasu haraka Hamasu tó ń bá káàkiri yìí Khomeini lọ́wọ́ náà tẹ́ bá mọ̀ àgbákò táwọn Khomeini yóò tó ń dálẹ̀ wallahi tó ń fi pa ìlú Iraq run wallahi tó bá fi lè rí opportunity wọlé sí Saudi lára wallahi wọ́n sọ Saudi dìbẹ̀ àmọ́ Allah bẹ̀ẹ́dà ni ò fún wọn ṣe so kẹ́nìkan wá wà kó wájá sí pé irú haraka táwọn eléyìn tí wọ́n rìn lórí rẹ̀ so kẹ́nìkan wá kó wájá sí pé inú bẹ̀ ló wà kó wá kú káláìmọ̀ kankan wá dìde kó wá máa sọ pé Salatul Ghaib ìjọba Saudi ò tí wá ní kọ́n ṣe Salatul Ghaib wallahi ọjọ́ tí àfà Imran Mọ́lásàn yẹn ń sọ̀rọ̀ ìyẹn mufti mo gán wò pé bóòdà fà yìí ṣe sọ̀rọ̀ báyìí bóòdì yẹn ṣe jó ní mímọ̀ tí ó máa sọ rádà báyìí so wọ́n sì máa ń farajọ onísúnnà fa so iṣẹ́ bí wọ́n máa ń farajọ onísúnnà o so tó bá sọ̀rọ̀ ní ìsìn wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó farajọ onísúnnà míwàá ìwọ̀n iṣẹ́ onísúnnà ẹ̀tànjẹ́ lásán ni oye tó lẹ́dà sí sọ fáwọn èèyàn káwọn èèyàn kún la ojú wọn kẹ́ má lọ ṣe kíni kẹ́ má lọ kó sínú báskẹ́tì kẹ́ má lọ kó sínú kòtò but alhamdulillah adúpẹ́ pé lára àwọn ẹni tí wọ́n jọ ń ṣe òun náà ni Dr. Dawood yìí wà wọ́n dẹ̀ jáde wọ́n wá sọ̀rọ̀ lórí rẹ̀ so oye èmi ó sì sọ fáwọn èèyàn kó ń ṣọ́ra fún mufti yìí ò ní ọ̀rọ̀ ẹ̀sìn kan tó wọ́n fi bá yín sọ mufti èyí tó ń pè ní mufti ilẹ̀ Yorùbá yìí àfá Imran Mọ́lásàn yìí mufti yìí ò ní nǹkan kan tó wọ́n fẹ́ bá yín sọ lọ́rọ̀ ẹ̀sìn so ẹ̀rí ìgbà táwọn èèyàn fi ń jáde so àtàwọn ọmọ ìyàwó onísúnnà kan tó ń jáde tó fẹ́ máa ṣèṣe pé òkè so ta ni mufti ilẹ̀ Yorùbá ṣé mufti èyí tí mùdírù yàn ni àbí àfá Imran Mọ́lásàn ìmí kan wọ́n ní pẹ̀ ẹ máa tàrà yín ta ní ò bá yín dá sí so àwọn ọmọ ìyá kan onísúnnà kan wọ́n sọ pé àfá Imran Mọ́lásàn ni mo ní ẹ̀wọ̀n wọ́n lè ní àṣẹ ń tàrà àwọn àfá Imran Mọ́lásàn wo so ẹni tí ò lè dá mas'ala kan yanjú kó lálàáfíà so ẹni tí ó mọ ìyàtọ̀ láàrin ghaffu àti kíni àti samin ṣé ẹniyàn ni ó wà sọ fún wa ni ó wà sọ pé òun fẹ́ ṣe mufti òun fẹ́ jẹ mufti fáwọn Yorùbá ṣèbí ká lé àwọn bá jẹ́ mufti tó wà dáadáa tó dó dáadáa ṣèbó yẹ kí wọ́n máa pè àwọn èèyàn kúrò nídìí ìlànà àwọn Shia àtàwọn Rọ́fídọ̀ wọ́n sì máa pè àwọn èèyàn kúrò nídìí ìlànà gbogbo ẹni tó bá ṣe ta'atufu pẹ̀lú wọn ni tó bá ń sympathize pẹ̀lú wọn àwọn ní sympathize kankan pẹ̀lú àwọn Shia so oye so bá sì jẹ yọ máa múlẹ̀ lọ fún ara wa rèé tá fìjọ fayé lẹ̀ tí wọ́n bá túbá oye so tí wọ́n bá kọ́ńpá ẹ̀sìn wọ́n dé béèrè àwọn sí rẹ̀ ni tí ó ṣàlàyé fún wọn irú yìí ní ìsìn barakallahu fikum so nínú àwọn ẹni tí wọ́n dé máa béèrè lọ́wọ́ yín ni tẹ́ ṣàlàyé fún wọn so ká ní wọ́n bá béèrè lọ́wọ́ ọrú yín yìí kó tó di pé wọ́n jáde wá sí gbogbo àwọn rédíò èdè tí wọ́n ṣe yún kò bá tún jẹ́ dáadáa fún wọn. conference lórí ẹ̀ bá ń lọ pé kí ìdarí Mẹ́kà àti ìdarí haram méjèèjì tó àwọn Mẹ́kà àti Mẹ́dínà kó kúrò lábẹ́ Saudi Arabia kó jẹ́ pé UN ló máa darí ẹ̀ tá a lè pé tọ́jú mọ́rọ̀ ẹ̀sìn lọ sí abẹ́ UN kó mọ́kọ́ bá ní ìdí sí ẹnì kan kọ́ máa pèpè sínú kàmáà náà ẹ̀ tó bá dé wọn pèpè sínú ẹ̀ ọ̀tá ní kéèyàn mọ̀ sókè ọ̀rọ̀ ní pé n ti ń bẹ láàrin Saudi Arabia àti àwọn Hamas tàbí ẹja pé Ikhwan ìjà ní ń bẹ ń bẹ ẹ ń bá ń wá kí aburú ọba àyàn
tó fẹ́ pààyàn rún ẹnìkan ò ní wá kó ń tọ̀ náà wà láyé tàlàfíà. So ìdínú tí ìjọba ò fi lè fi àwọn Ikhwanu lọ́rùn lẹ̀ nínú ìlú wọn, ìdínú tí ìjọba Saudi tí wọ́n fi lè fi àwọn Ikhwanu lọ́rùn lẹ̀ nínú kíni nínú ìlú wọn. Egypt tí wọ́n ti bẹ̀rẹ̀, Misra táwọn Ikhwani ti bẹ̀rẹ̀, wọ́n lé wọn kó ń bẹ̀ náà ni, àní àgbákò ẹ̀dá ni wọ́n, ìròrí tó burú ni, wallahi alazim. So ìròrí tó burú ni, tó léwu, uqsimu billah. Òun náà ni àwọn náà ṣe kíni, òun náà làwọn náà admit sí, ni dókítà yìí admit sí. So ipe ẹni tó bá fẹ́ kíyàn parun, ẹni tí ó bá fẹ́ kó dáa fún yàn, èyàn máa ń jìnà. Àwọn Ikhwanu ò fẹ́ kó dáa fún ìlú kan, kìí ṣe pé kí ìlú kan dáa ní Ikhwanu wà, tó dẹ̀ láṣẹ máa ń challenge wọn, ipe kí wọ́n tẹ̀ fún wa nílùú kan, kí Ikhwanu fún wa nílùú kan, tí wọ́n wá tẹsẹ̀ bọ̀ báyìí, tí wọ́n ti ẹsẹ̀ wọn bọ̀ báyìí, tí lèyìn wá lálàáfíà. Ìlú kan péré, ibì kan péré tí Ikhwanu ti ẹsẹ̀ bọ̀, àbí tí Ikhwanu bá wọn tara bọ òṣèlú ìlú náà, tí ìlú náà wá ṣe kíni tó wá rọgbọ, wallahi thumma billah kò sí, wallahi wọn lè rí mú wa, wọn sì lè ẹ́fà ṣe, wọn lè ṣe, torí àwọn náà ayé náà ni, kìí ṣe pé bóyá wọ́n fẹ́ àkọ́mọ̀ dáúlà islamiyya kàtà tí wọ́n sọ pé àwọn ń pariwo káàkiri dáúlà islamiyya. So irú èyí tí mufti ìwóyún náà ń try àti máa ṣe yẹn, ìgbà ṣe dáúlà islamiyya kankan kọ́, òṣèlú náà, àwọn náà ń wá ohun tí wọ́n fẹ́ jẹ náà ni, òṣèlú ni. So àwọn náà fẹ́ tara bò òṣèlú ni. Dáúlà islamiyya kìí ṣe èèyàn máa ń fi àìmọ̀ kan dá dáúlà islamiyya lẹ̀ ni ṣe dáúlà islamiyya pẹ̀lú àìmọ̀ kan ni wọ́n fi máa ń dá lẹ̀ ni, àbí òdo ni wọ́n fi máa ń dá lẹ̀? Labudda an yakuna bil ilm, yóò jẹ́ pẹ̀lú ìmọ̀, yóò sì jẹ́ pẹ̀lú ìkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bil istidraj. So gbàtẹ́ bá kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tẹ́ nǹkan lẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbẹ́sìn Ọlọ́run ọba, yóò tó bá padà yá, yóò padà sakuléètì táwọn èèyàn ó wà tí wọ́n darapọ̀. Ẹ wá dìde àìmọ̀ kan wá sọ pé ẹ fẹ́ dá dáúlà islamiyya, ẹ wá kọ́ èdè kan sílùú ìwà sọ pé ọ̀rọ̀ àfáà nǹkan mọ́ ń pa mí lẹ́rìn tí mo bá rí bàbá ṣe máa ń ṣe nǹkan mọ́ rẹ́rìn nípa àfáà yóò lọ jòkó dáúlà islamiyya àwọn pẹ̀lú àìmọ̀ kan tẹ̀ ń bá káyìí. Wallahi. So hálù àwọn Ikhwanu náà nìyẹn, ìṣesí àwọn Ikhwanu bọ́ ṣe máa ń ṣe nìyẹn. Tó bá débì kan wọ́n sọ pé àwọn fẹ́ ṣe dáúlà islamiyya, àmọ́ wallahi irọ́ ni, uqsimu billah irọ́ ni. So irọ́ ni. Àwọn ọmọ wọn àbáwọn bàbá wọn ni ká sọ àwọn Khawariju, bí ìṣẹ̀mí wọn náà ṣe rí nù. Àwọn Khawariju sọ fún pé dáúlà islamiyya nǹkan kan làwọn fẹ́ dálẹ̀, àmọ́ irọ́ ni o. So irọ́ ni. Wọ́n ṣe ba ìlú jẹ́ ni wọ́n wá kiri, wọ́n ṣe da ìlú rú ni wọ́n wá kiri. Gbọ́ ìyá Abdulrahman Al-Bosa ọjọ́ ńlá ń gbà tá a fi ń fa ọ̀rọ̀ kan ní ṣé December ni, nígbà conference àfáìmọ́lẹ́lẹ́ tá à ń fa ọ̀rọ̀ kan pẹ̀lú gbogbo wọn. Ẹ̀gbọ́n tá Abdulrahman Al-Bosa sọ náà ọ̀rọ̀ rẹ̀ kan ni, ipe olórí tó bá fi lè ṣe rédèrèdè tí ò ṣe déédé, kìí ṣe pé olórí yìí ti di kèfèrí o, àbí ń pàṣẹ pé kí wọ́n máa ṣe kèfèrí o, àbí ó sọ pé kí wọ́n máa kírun máa o, mùsùlùmí lolórí yìí, àmọ́ bóyá kò wá fún àwọn aráàlú lẹ́tọ̀ọ́ wọn. Ẹ̀gbọ́n tá Abdulrahman Al-Bosa sọ ni, ó ní ayọ̀ àdá tí olórí náà tá dá sẹ́rẹ́ àfún wa ní ó ti dá fún ọba wọn. Ìròrí àwọn Ikhwanu gangan ni. Wọ́n ṣe da ìlú rú, wallahi òun ni ìròrí wọn láwọn kìíní burúkú yùn. So láwọn nǹkan kí nǹkan tẹ́ ń wò yẹn, ìròrí wọn ò dáa. Tó bá kàn dáwùjọ, wọ́n máa fẹ́ ṣe bí pé onísúnnà ni wọ́n, láti fi kó ọpọlọ àwọn èèyàn. Torí ẹ̀ làwọn olùmọ̀ wa yìí ṣe dákẹ́ lórí wọn, làwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà yìí ṣe dákẹ́ lórí wọn. So ẹ̀rákùnta ní ó rí irú Abdulrahman Al-Bosa ọjọ́ láyùn pẹ̀lú orùngbọ̀n funfun àti ṣòkòtò tí ó kalẹ̀, tí ò ní kọ́kọ́ sọ pé ó dà kò ní súnnà lélẹ̀ yìí. Àmọ́ wallahi ar-rajulu dall, àmọ́ wallahi àìná nù láwé yẹn, ó sọnù gan. Ó sọnù gan. Àti àwọn ìròrí mi náà tí ò ní lárí bí kó máa ṣe dìfà fáwọn Tìjàníyà, kó máa ṣe dìfà fáwọn Kọ̀dìríyà àtàwọn jẹ́ tìjà tí rédèrèdè tí ń bá káàkiri yùn. Oye, so bí àwọn Ikhwanu ṣe rí nù, kò sí ẹni tí Ikhwanu ò lè bá ṣe. Ikhwanu tó tẹ̀lé bá Ṣíà ṣe, kí látẹ̀ tún sọ náà, Ikhwanu tó lè máa darapọ̀ mọ́ Ṣíà láti fi bá àwọn mùsùlùmí jà. Ìlú Syria àti ìlú Iraq tẹ̀ríyùn, ẹ rò pé Rọ́fídọ̀ nìkan ni wọ́n ṣiṣẹ́ yẹn ni? Ikhwanu náà kún àwọn Ṣíà lọ́wọ́ láti fi ja Iraq lógun, láti fi bá Iraq jà, láti fi sọ Iraq di bó ṣe di yẹn.
so fún délé wallahi ọ̀rọ̀ tí dókítà yìí sọ ọ̀rọ̀ tó yá sí pé àwọn try wọ́n ṣe dáadáa ń bẹ àmọ́ àwọn ò lè gbẹ̀tàn jẹ pẹ̀lú ọ̀rọ̀ wọn torí pé so ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí àwọn kan ń bẹ tó yá sí pé àgbààgbà ni wọ́n tí wọ́n sì ní ròrí yìí tí wọ́n jọ máa ń ṣe tí wọ́n jọ ń ṣe kíni tí wọ́n jọ ń ṣe yàtọ̀ sí àfà Dawood Mọ́lásàn tí ń bú Saudi táwọn fi ṣe kíni táwọn fi jáde so yàtọ̀ sí àfà Imran Mọ́lásàn tí wọ́n ń bú Saudi táwọn fi jáde àwọn míì tún wà tó yá sí pé wọ́n tún máa ń sọ lálàsí ọ̀rọ̀ lórí ìjọba Saudi ju èyí tí àfà Imran yìí sọ̀rọ̀ oye ju èyí tí àfà Imran yìí sọ̀rọ̀ èyí táwọn òfin nígbà ìtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ yìí yẹn ni amma asabtum fima kuntum barakallahu fikum. ilé ní ti wẹ́ńbẹ̀ nígbà tí àárín wọn dá ní àsìkò tí kírò sí amúlò yà sẹ́yìn la nígbà tí àárín wọn ò dá nígbà tí àná ń kí àwọn ọ̀tá lẹ́yìn wọn láti jẹ́ pé ọmọ gbogbo sí tí ó kò bá Saudi Arabia Saudi fẹ́ gba Saudi Arabia fẹ́ gba mọ́kà àti mọ̀dínà lọ́wọ́ Saudi Arabia kí ló kó fún kò sí tí ó kù Saudi Arabia wọn nítorí níyì náà nù káàlẹ́ ìkẹ́tọ́ ọmọ wà lẹ́yìn wọn àtàwọn nǹkan míì náà tí ò sí máa gbọ́ tẹ́ pé ọmọ sọ ń pa Saudi Arabia gbogbo ẹgbẹ́ àbí wọ́n ní àtàwọn nǹkan míì náà tí ò sí máa gbọ́ tí wọ́n mọ̀ sọ ń pa Saudi Arabia wallahi àwọn nǹkan sì wà tí wọ́n sì sọ jù bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí àfà Imran Mọ́lásàn ẹ̀ sì jọ ń ṣe pẹ̀lú wọn asọ́rọ̀ ẹjọ́ máa ń ṣe dáadáa mọ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa ìjọba Saudi mọ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa àwọn àfà ìlú yìí wọ́n ń lo ìṣẹ̀mí wọn nínú Saudi yìí wọ́n kéwú nínú Saudi yìí lọ́fẹ̀ẹ́ wọ́n ṣe ìṣẹ̀mí ọ̀fẹ́ nínú ìlú Saudi yìí so wá mọ orun tí wọ́n ń sọ lórí ìjọba Saudi àti àwọn àfà ìlú Saudi ṣebí níbi ìjókòó àfà mẹ́rẹ́dá kan ni wọ́n ti ń sọ pé ìkànnà àwọn ọ̀gá wọn tí máa ń fún wọn lówó rèé o tí máa ń fún wọn lówó rèé o láti fi tálíṣì méjì Saudi náà ni o wa antum ta'rifuna hadhi mọ gbogbo àwọn ohun wọ̀nyí náà a ṣe nídìí ká máa sọ fún yín so àmọ́ ẹ lè wò pé bóyá nínú àwọn àgbà yín ni wọ́n fẹ́ ṣe kíni fẹ́ ṣe rọ́dù fún wọn láti fi fún wọn ní àpọ́nìkà àmọ́ ẹ lè sọ́kẹ́ má dákọ̀ wọn kẹ́ bẹ́ǹdẹ̀ káàmù yẹn ti rí pé ẹ̀yà pa wọn bí kò ẹ̀ṣẹ̀ dì sí tí àfà Imran Mọ́lásàn wá sọ títí wọn kẹwàá ẹ̀ṣẹ̀ jáde ajá sí pé ẹ̀ play politics níbi ọ̀rọ̀ yín náà nìyẹn níbi intense pé ẹ̀ ń sọ nìyẹn oye. ìpátá kò lè fa kí Saudi Arabia ò nífẹ̀ẹ́ ru wọn pàápàá báwa náà ò ti lè nífẹ̀ẹ́ ru ẹni bẹ́ẹ̀ ilé ní tó fà tó yẹ pé àti Amadu àníyàn kú bóyá wọn ò kírun sọ̀rọ̀ àgbà ibi sí la ilé ní tí ọ̀sẹ̀ lè bá ọ̀rọ̀ òṣèlú sì ní ọ̀rọ̀ òṣèlú náà sì ní wọn bá làwọn tá a dá àfa àlè dá sí ma bá àfa tó fẹ́ dáa jù káwọn gbọ́n dá sí káwọn fi ẹlẹ̀ jẹ́ kí wọ́n bá lọ bẹ́ẹ̀ káwọn àtàlọ́ àrùn lọ́wọ́ lè ní ọmọ torí káwọn bá dá sí wọ́n fi jẹ́ pé àfa àtẹ̀ dá sí ti ń lọ àbùkù mọ́ kàn wọ́n kẹ́yìn nígbà tí kọ́tọ̀rọ̀ àti Saudi Arabia ń jà ẹ̀wọ̀sẹ̀ àti wà lálàáfíà ìmọ̀dàkẹ́ni àwọn sọ pé àbẹ̀ àgbèjà Saudi àgbèjà kẹ́lẹ́ kan ẹ̀wọ̀sẹ̀ ìwọ tí wọ́n bára wọn ní ìsìn báyìí ní ìsìn gbogbo ẹni tó wípé tọ́jà àfa ìwọ pé tó pa á léjù ká máa dákẹ́ bí àwọn tọ́jú bọ́ọ̀lù sí mú kí ẹ̀bà wa sábà tó ti lọ́wọ́ ìbàdàn máa sàrẹ́gbẹ́ dáa yìí mo fẹ́ sọ léyìí pé ìbàjẹ́ àǹfààní tí wọ́n ti gbọ́ tí wọ́n ní mọ́ntẹ́n gbẹ́lẹ́rú pẹ̀lú ẹ̀ àti bọ́ọ̀lù ti ṣe nítorí Saudi Arabia ò ṣe kò gbàbọ̀dé pàápàá àwọn àmọ́ọ̀sì àwọn ní yíra padà ní ọkọ̀ òbí ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí dáàpọ̀ wọ́n tá a já àfa kámáyé o ọ̀rọ̀ pààyàn ló kàn ń jà wọ́n bára wọn sí kíní ẹ̀wò ká máa fẹ̀dọ́ àrùn wọn lọ́kọ́ máa parí ti bẹ̀rẹ̀ àárín wọn àpẹ́ àárín yìí wọ́n ṣàbòsí àárín ìgbàbọ̀dé yóò pa síbi tí kìí sí pé bẹ́ẹ̀ lórí lọ́wọ́ yóò padà sẹ́yìn lẹ́sẹ̀ àbí yóò padà gbálẹ́sẹ̀ fún. so èyí jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun wọn jẹ nínú ọ̀rọ̀ Dr. Dawood Abdulbaki ìlú Ìwó so àwa àti wọn atọrọ lọ́wọ́ lọ́ba ẹ̀dá nínú àánú ẹ̀ èyí tá sọ tá fi rí ọ̀nà ọlọ́run bá dẹ́dà ní kó jẹ́ ká lè sọ èyí tá ṣe tá fi rí ọ̀nà ẹ̀ ní kó jẹ́ ká lè ṣe. فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.